jẹ́ kó tún rò pé o lè rí olúwa ẹlẹ́dàá wa tàn jẹ ó kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà fala saddaqa wala salla bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ wà lórí ẹ̀ ó kìí ṣe sọ̀lẹ́ ó kìí sì jẹ́ ẹni tó ṣe pé ọgbà ọ̀rọ̀ olúwa sódodo walakin kadhaba wa tawalla ebi irọ́ ló ń pọ̀rọ̀ olúwa ó sì tún kọ̀yìn tàkìtì pàkọ́ tí gbogbo ntòlúwa fi pa wá láṣẹ anna laka min an takuna ahadal muslimin báwo ló sì lè jọ́kan nínú àwọn mùsùlùmí nígbà tó mójú tẹ́sìn Ramadan wá dé wọn náà wá ń ṣe sùyàm Ramadan dé wọn sọ fún wa pé láì ṣe sọlẹ sùyàmù rẹ yọkànjá sí pò ń fẹ́ bí para rẹ òun fò ń gbẹgbẹrẹ rẹ ni ó sì ti sọ pé ìwọ ti dágbére kúrò nídìí ẹ̀sìn Islam ní kété eléyìí tí Ramadan ti lọ gbàgbé ẹ tẹ́lẹ̀ náà ṣe mùsùlùmí nínú Ramadan náà ó kì í ṣe mùsùlùmí Ramadan tán kí ló ń tó rò pé yọ ṣẹ́kù fún ọ illa al-kufr ìṣẹbọ sí Allah ìṣekèfèrí sí Allah òun náà lọ ṣẹ́kù fún ọ nítorí pé nítorí wàá sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́jú ìbáwí fáwọn náà òun náà ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ń ṣe olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé as-salatu as-salat ẹjẹ́ amójútó salatu wa nítorí pé Umar radiyallahu anhu ó ní la hadda fil islam liman taraka as-salat kò sí èrè ń jẹ fẹ́nikẹ́ni nínú islam yìí tó bá ti fi sọ̀láàtì sílẹ̀ gbogbo ẹni tó bá ti pa sọ̀láàtì tì ẹ gbà wípé gbogbo nǹkan míì tó wà nínú ẹ̀sìn islam náà ni ó pàtì nítorí pé sọ̀láàtì ó ní wọ́n pè ní imaduddin ó ní òpómúléró fún ẹ̀sìn islam ẹni ò ṣe sọ̀lá ẹ gbàgbé ẹ̀ kìí ṣe mùsùlùmí mo máa ṣe sọ̀láàtì mi ṣùgbọ́n ìdákúrekú ni ẹ sọ fún pé kìí ṣe mùsùlùmí nítorí pé o kìí jẹun ní ìdákúrekú tó bá fi lè jẹun àárọ̀ tó rí tọ̀sájà àfitalẹ́ kókó lójú rẹ̀ ọ̀pọ̀ bí ojú àgbákò bí ẹni tó ṣe kọ́ fẹ́ dágbére fáyé ipò dìgbò ṣe ìwọ tó ṣe kó ń jẹ lásánù ọmọ pé sọ̀láàtì náà tó bá ti pàkàtì ìsìláàmù rẹ ti jákùn ó sí nínú àwọn ẹni tá a lè pè ní mùsùlùmí báwọn torí ẹ mójútó ẹ̀sìn ìsìláàmù rẹ akramakumullah lábẹ́ ìsìláàmù yìí púpọ̀ nínú wa a mọ̀ nǹkankan nípa rẹ̀ ojú tí ń sìn tó ń dà wá láàmú àti ìgbéraga èmi ọmọ islam kí ló dé ojú tí ìrọ̀wọ̀ ni mo fẹ́ sọ pé ń dà mí láàmú tí ní ṣèbéèrè kí wọ́n ṣàlàyé fún mi nítorí kí n lè bá jẹ́ pé àmàdájú àmàyéké ni mo fi ń ṣe ìsìláàmù yìí báyìí tí n bá ti wá béèrè báwo ni wọ́n ti ṣe mà àwọn onímọ̀ pọ̀ mà tó ń fi wá máa ṣàlàyé nǹkan tó mọ̀ fún ọ nǹkan tó bá mà ṣèbéèrè ni ṣebólúwa sọ pé fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ọ̀nbẹ nínú wa ẹni tí èso ojú tì ìgbéraga ní ìdálàmù àti gbọ́ pẹ̀lú mi ìláwọ̀ àpè ìmọ̀ bá ti ṣe ń sálù àlá látijọ́ yìí nínú Islam bẹ́ẹ̀ ni kò sí látijọ́ yìí ní ti mà ìmọ̀ náà ni tí mo bá ti fi hàn pé mà ń rẹ̀ ni tí ó ṣàlàyé fún mi màá dẹni tó máa ń ti mà eléyìí pàtàkì fún wa láwùjọ wa púpọ̀ nínú wa Fatiha lásán wa ò máa ké ẹ dákun báwo la ti ṣe fẹ́ wà lìjánà النبي محمد صلى الله عليه وآله وسلم أثني لا صلاة لمن لم يقرأ بأم الكتاب gbogbo ẹni tó bá ṣe sọlá tí ó bá ti ka fatiha kò ní sọlá fatiha yóò máa ké kí ló wàá kàlé lórí ẹni tí ó máa fatiha ké kí ló fẹ́ kàlé lórí àwọn olùmọ̀ wọ́n wò lọ wọ́n wò bọ̀ wọ́n ní ìgbà tó lù wá sọ pé faqra'u ma tayassara min al-Qur'an ẹ máa ka nǹkan tó bá rọrùn nínú al-Qur'an wọ́n ní nǹkan kan rọrùn bíi suratul fatiha kí ló dé nítorí pé ẹni tí bá ń ṣe sọláàtì ní ojúmọ́ kan ẹ̀ẹ̀mẹ́tàdínlógún ló máa ka fatiha a kì í ka súra mi bẹ́ẹ̀ torí ẹ suratul fatiha ọrọrùn kéjì gbogbo súra lọ tí n bá ti wá máa ké ẹ gbà pé gbogbo nǹkan mi nínú al-Qur'an òun náà ní máa ké ẹ jẹ́ ká gbìyànjú láti máa wá mà nípa ẹ̀sìn wa ní tí n bá mà nípa rẹ̀ kí n ṣe béèrè kò sí ìtìjú kò sí ìgbéraga torí pé mo fẹ́ wà lè jẹ́nà èmi ò fẹ́ wọná kí ni tó máa pé mo ń ṣe islam àmọ́ tó ṣe pé gbogbo nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn islam èmi ò máa ṣe mọ̀ ń kàn súfèé ni mọ̀ ń kàn tara mi jẹ́ ni kí ni tí mo fẹ́ sọ fún Allah ipò mú mi máa súfèé tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama nígbà táwọn ẹni tó lè kọ́ mi tí wọ́n ń bẹ lọ́tún mi tí wọ́n ń bẹ lósì mi ọkàn mi ẹ̀yìn mi gbogbo bẹ̀ ní tìrẹ́ ẹni tó lè kọ́ mi nípa ẹ̀sìn mi yìí báyìí kí ló dé.